kò iná ti jó níbodè ọ̀run Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú, ẹ làbọyè, hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkẹ́ mojúbà rẹ̀, ọ̀sẹ̀ bíkẹ́ mojúbà rẹ̀, mojúbà lọ bàbá mi rà mí oṣù ọlálé o. Ó kẹ́yìn ènìyàn mi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Lónìí mo bá yín mú iṣẹ́ kan wá tá a mọ̀ sí ìmùlẹ̀ ìyọnú aṣínà àwọn àgbà. Tàbí ká pè ní ìmùlẹ̀ aṣínà ìyọnú àwọn àgbà. Ẹ máa bá mi ká lọ. Kí ló pè ní ìmùlẹ̀? Gbogbo wa ni mo ti máa ń sọ tipẹ́tipẹ́ tí mo ti sọ fún ènìyàn mi ìtumọ̀ ìmùlẹ̀. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin pé mo ní ìmùlẹ̀ ìyọnú aṣínà àwọn àgbà. Ìtumọ̀ rẹ̀ ni wípé ìmùlẹ̀ àgbà ni ó tún ṣiṣẹ́ aṣínà, bẹ́ẹ̀ sì ló ń ṣiṣẹ́ ìyọnú àwọn àgbà ní ìtumọ̀ ìmùlẹ̀ ìyọnú aṣínà àwọn àgbà. Ìtumọ̀ rẹ̀ nìyẹn. Mo ti máa ń sọ ti pẹ́ pé ìmùlẹ̀ jẹ́ iṣẹ́ kan tí ó dára kí ẹ̀dá mọ̀ ní lára. Àkàkà àwọn iṣẹ́ kan wà tó jẹ́ iṣẹ́ alágbára tó jẹ́ pé tíyẹn bá fẹ́ lò tí ó bá ní múlẹ̀ lára kò ní ṣiṣẹ́. Wàláhì kò sọgbẹ́ tíyẹn lè dá sí kò ní ṣiṣẹ́. Kò ní ṣiṣẹ́. Àwọn iṣẹ́ agbára kan wà tó jẹ́ pé àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tí bọ́ọ̀lù bá sí lára ènìyàn kò ní ṣiṣẹ́ o. So ìmùlẹ̀ yìí mo fẹ́ kí ẹ jẹ́ ká ṣe bàbá ṣe àkọ́kọ́ ayé tó mọ ìyọnu sí wa. Bẹ́ẹ̀ sì ni ọ̀nà rere á ṣí fún wa pẹ̀lú ó kẹ́yìn àgbàlagbà. Mo kébìnrin mo kí gbogbo ẹ̀yin táwọn èèyàn mọ̀dà wá káàkiri gbogbo àgbálá ayé Elédùmarè bọ̀ náà padà lẹ́yìn wa o. Ọkàn sáré wáyà èèyàn dá iṣẹ́ yìí fún yín ni ìfẹ́ pẹ́ lórí ẹ̀ rárá. Mo fẹ́ kí ajẹ́ ká ṣe é. Tá bá ṣe ìmùlẹ̀ yìí ọ̀nà wa máa gún lé gbogbo nǹkan mọ́ lọ bó ṣe yẹ kó lọ kó lẹ̀ gbogbo tá a bá ń ṣe á bẹ̀rẹ̀ sí ni máa jẹ́ fún wa. Bẹ́ẹ̀ sì ni àwọn àgbà mọ nífẹ̀ẹ́ gbogbo kíbi tá a bá ti ń dé a ò mọ rí ẹ̀yọ́nú aráyé níbẹ̀ gbogbo èèyàn ò mọ nífẹ̀ẹ́ wa níbẹ̀ ni. Wọn ò mọ fi rere jíǹkí wa bí oníṣẹ́ wọn bá ń lo iṣẹ́ yìí wọn ò mọ gbéṣẹ́ fún lọ́tún lósì ni. Oníkọ̀ntrátọ̀ bá lò ó mọ gbé kọ́ntrátì fún káàkiri ni. Bẹ́ẹ̀ sì ni iye oníṣègùn babaláwo bá ń lò ó ò mọ gbé iṣẹ́ lálùbáríkà wá bá ni. Mi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe iṣẹ́ yìí kí làwa mi bá mi wá àdán kan, ẹyẹ àdán kan, ẹyẹ òǹbẹ̀ kan pẹ̀lú akọ aláǹgbá. Akọ aláǹgbá yìí ẹ jẹ́ kó jẹ́ tòjọ́, ẹ jẹ́ kó jẹ́ òǹyẹ̀. Ẹ sì bá mi lọ wá ewé oríjìn pẹ̀lú èsúrú pupa. Ṣé tí òun tán pè ní èsúrú tó máa ń fara pẹ́ iṣu ṣùgbọ́n èyí kò ṣe iṣu ara àwọn iṣu náà ló wà iṣu èsúrú. So pupa rẹ̀ wà funfun wà. So bá ṣe mọ̀ pé iṣu pupa náà wà iṣu funfun náà wà. Bẹ́ẹ̀ náà ni èsúrú pupa wà èsúrú funfun wà. Ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹlẹ́fẹ́ ra èsúrú pupa wọn ó tà fún yín. Eré oríjìn òòjọ́ ni kó jẹ́ o. So ẹ bá mi mú kíní yẹn bá mi gun papọ̀ mọ́ ọṣẹ èyíkéyìí nínú mẹ́ta tí mo fẹ́ nínú ọṣẹ àgànyìn tàbí ọṣẹ dúdú tàbí ọṣẹ ẹ mọ̀ lọ́ṣẹ lọ́ọ̀ṣì o. Ó sàbí jẹ́ ọṣẹ ìbílẹ̀ oníkẹ́ ẹ lò. Ẹ fi àdí ẹ̀yàn àti oyin ẹ fi po iṣẹ́ yìí papọ̀. Tó bá ti fi pò ó ẹja kó sínú ike funfun. Ẹja fi kalẹ̀ fún ọjọ́ mẹ́ta ẹ jẹ́ ká máa fi omi tó bá gbóná omi tó bá wọ́ọ̀mù ẹ jẹ́ ká máa fi wẹ̀ láràárọ̀. Ẹ lọ ṣiṣẹ́ yìí ẹ ò rí gbàdúrà Elédùmarè níbẹ̀ àwọn àgbà ìmùlẹ̀ àwọn àgbà tó dájú ni. Bẹ́ẹ̀ sì ni wọn ayọ́nà sí wa a sì ti náà rè fún wa. Mẹ́wọ́n náà Dr. ọmọ ọ̀dọ̀ àgbà mo kà sáré wá bùn yín níṣẹ́ yìí ni mo fẹ́ ká sáré jẹ́ sẹ́nà mọ́lẹ̀ ó dìgbà.